níbi kò dé dúró bá ọ̀nìkan ṣoṣo òun ló yóò ké sí. Kó o ké sí mi gan àbí o ké sí Rámórìn ayé òwí hàn wí ara yìí. Ṣùgbọ́n lùkòríta kò é à wàá ké rárá sọlọ́run òun nìkan òní ọ̀ràn lọ. Ọlọ́run á jà kú ọ́. Òun ní ọ̀rọ̀ ìtùnú mọ̀ mú kú ọ́. Òun lájà kú ọ́. Kété àgbágùn ẹ̀ ọ̀tá kan dìtẹ̀. Bí eré lò ìpè tẹ́lẹ̀ ṣùgbọ́n ó gbà kan rí kọ́rọ̀ rán ni jọ́ ọ̀rìndé wàhálà. Wọ́n fẹ́ fà ọ́ tilẹ̀. Wọ́n fẹ́ dójú tì ọ́. Wọ́n bẹ̀ sí sọ burúkú nípa rẹ̀. O ò bà lórúkọ jẹ́ nítorí pé owú jíjẹ ẹni nínú ọkàn rán. Nítorí pé nǹkan Ọlọ́run ń ṣe kò mú gbé ọ ìgànnì kò mú gbé ọ ìgànnì. Ọ bà á ní ọkàn jẹ́. Èèyàn nídìí èyí hàn fẹ́ dóde àkókò etí hàn. Wọ́n ní ká fà lulẹ̀. Kí hàn ní ti hàn kán yọ̀ lọ sókè. Ọ̀rọ̀ tòní òun náà ni pé Ọlọ́run á jà kú ọ́ o. Ọlọ́run á jà kú ọ́. Kó bá wo Exodus orí 14 yémi kàn mú ẹsẹ̀ 14 lébẹ̀ orí 14 ẹsẹ̀ 14. Ìkan dúró jẹ́ bá ní o bá náà lọ́lọ́run wí sí Ọlọ́run ní kó dúró jẹ́ wí Ọlọ́run fúnra ara rẹ̀ òun láàjà ẹ́ ọ òun láàjà kú ọ́. Mọ̀ bọ́ ni kọ́ ni fa kùrákù. Dúró sípò kan Ọlọ́run mú kú ọ́. Dúró sáàyè kó gbé ọ sí. Dúró jẹ́ bá ní. Ó gan ní ọjà kú ọ́. Ó gan ní ògbèjà rẹ. Wé nílùú àti wí àwíjàre kankan torí pé kó ti wí báàná gbèyìn yọ báàná yí mọ́ ọ lọ. Ṣùgbọ́n kó bá yóò dúró sórí ìlérí rẹ̀ kó bá yóò dúró sórí ọ̀rọ̀ rẹ̀ kó sọ látẹnu ìránṣẹ́ rẹ̀ Mósè wí kàn dúró jẹ́ báàní wí kàn dúró lálàáfíà wí Ọlọ́run á jà yín. Mo dé wí báàná lọ níbà o torí ó yóò mú sọ̀yà kó bá ti jẹ́ pé ọmọ Ọlọ́run lọ ẹ̀ à. Kó ti kọ kété òwà òbí ayé sílẹ̀ kó mú dúró rẹ̀ sínú Ọlọ́run kó lè jẹ́ pé torí tẹ̀rẹ̀ gan-an lọ ṣe é ṣùkàbínú rẹ̀. Kàn fẹ́ fà ọ́ jálulẹ̀ lórí ipò kan Ọlọ́run gbé ọ sí. Kàn fẹ́ bà ọṣẹ́ ìránṣẹ́ jẹ́ mọ́ ọ lọ. Ọlọ́run á jà kú ọ́ o. Nígbà gan kò kàn di ìhámọ́ra. Nígbà gan kò kàn retí. Nígbà kan ta kò gbé ọjà ni kò gbé súnmọ́ kò gbé gbọmọgbọmọ bá. Kò bà ọ́ lórúkọ yìí jẹ́ ká. Kò bẹ̀ sí lẹ pépà àlẹ̀mọ́ra ògiri oríṣiríṣi kọ́kọ́ orúkọ rẹ̀ síbẹ̀ kò bà ọ́ jẹ́ ká. Kò jẹ́ pé òun lè tẹ̀rẹ̀ ọ̀lẹ yanjú ni ṣùgbọ́n epo kò rú ni ebi nínú ní sùúrù àwé ránṣẹ́ Ọlọ́run mọ́kàn rẹ̀ balẹ̀ mọ́ jàǹpátá torí pé Ọlọ́run fúnra ara rẹ̀ á jà kú ọ́. Ọyọ́ alérí àṣebé yìí àdá ọlẹ́gbẹ̀rún àdá àkóso ni àdárúmọ́ ọlọ́ mọ́kàn rẹ̀ balẹ̀. Fáráò ṣe jù bá o ó padà tẹ́ nínú òkúpa ni. Ìgbà múrin gan ọ̀tá ni gan kọ́ bá wí òránṣẹ́ Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ yìí ní sí àìkẹ́ àìṣe bẹ́ẹ̀ ọ̀yàn ṣáàbì tí òun náà ní oríkọ nínà lòún ní. Mọ̀ dá sí ọ́n ìwọ lọmọ wí Ọlọ́run yàn ọ́. Bẹ́ẹ̀ni dè ti wí báyìí kàn mọ́ ọkàn ọ̀ni àmì òróró Ọlọ́run àbí ọní bá fẹ́ ṣera rẹ̀ léṣe. Ọyọ́ mọ̀ kà ọ́ sí ọyọ́ mọ̀ gba tẹ̀rẹ̀ ọyọ́ pé Ọlọ́run rẹ̀ gan kan pé lòjà nípa bí mọ́ ẹ̀kàn ọ́. Lọ́ọ̀tán ọyọ́ mọ́ ọ̀nìkan àyè ṣèbí àyè ọ̀rá rẹ̀ lítútù àyè súná kó jó hàn ṣùgbọ́n ìjọ kò ná bá bẹ̀rẹ̀ sí jó hàn wọ́n bá ti mú ronú pọ̀ àdá wọ́n gan èrò á bà ọ́ wí wẹ́ẹ̀ mọ̀ wí Ọlọ́run yóò gbèjà rẹ tó yìí ni. Ọlọ́run kò dúró gẹ́ o ikọ̀ máa yàlé ikọ̀ dúró lálàáfíà ó wà òun bá wà di àlàáfíà rẹ mú wọn àjàkùn jàkù ọ́ mo bẹ̀rù rán gbẹ́kẹ̀rẹ́ lé Ọlọ́run síbẹ̀ kí rárá sí Ọlọ́run mẹ́jọ rán sun Ọlọ́run Olódùmarè pàápàá gbàkọ́ rẹ bá ti mọ̀ ká hàn wọ́n ti tàn kálẹ̀ wẹ́ẹ̀ mọ bí kọ̀ọ̀rọ̀ ni ti tàn dé dúró Ọlọ́run afúnra rẹ̀ á jàkù ọ́ kó bá dẹ̀ ti jàkù ọ́ bá ní sọ nìkan láyé káyọ̀ lọ́ rẹ̀ ṣe nítorí pé òṣẹ́gun ó gbọ́dọ̀ dájú nínú ayé ọmọ Ọlọ́run. Mọ̀ bọ́ ni kọ́ ni jàǹpátá o mọ̀ bọ́ ni kọ́ ni dùnkún wá ti jẹ́ pé òránṣẹ́ Ọlọ́run lọ́yà
dúró sáàyè rẹ wá jẹ́ pé ọmọ ọlọ́run lọ ẹ̀yà dúró sórípò rẹ wá jẹ́ pé ọmọ ọlọ́run lọ ẹ̀yà di ìlérí rẹ̀ mú òjó lórúkọ mi ọmọ àbálábí tán olùgbèjà mi òun ni Jésù Kristi ire o.